olóyè àtọ́ríṣe máa wọlé àtọ́ríṣe máa wọlé. Ìgbà tá à ń ṣe ọ̀rọ̀ owó òun ni Láńre Tẹríba àtọ́ríṣe ló wọlé. Ọmọ owó ni. Mo wí pé mo mọ orí kan rí níbi ìbá ti gbé wọn. Ọmọ owó làtọ́ríṣe. Ìjọba lè kì í ṣe wà Láńre sọ kówó dání. Ó máa tẹ̀ ẹ́. Mo jẹ́ ìrìn. Èèyàn ní fádì máa ń Hakeem Sèǹgbà tó wọlé ṣe má dì mọ́ máa ṣe pọ́pátì wàhálà. Honourable Aromoshood Abiodun Ama láti tẹ 500,000 naira ẹ̀ṣẹ́ gan ni sà. Lẹ́ẹ̀kan yẹn ti request for card wọ́n ní tó bá ti tó time kì í gbé máìkì wá over to you sir. Ṣé àká nọ́mbà ti wà lọ́wọ́ yín sà? Ṣé àká nọ́mbà ti wà lọ́wọ́ yín? Wọ́n ní sọ̀rọ̀. Wọ́n ti sọ. Wọ́n ní just 2 for 1 million naira. Èèyàn bí mi ni wọ́n. Èmi ìrojọ́ pọ̀ tówó bá jọ̀rọ̀ owó. Ṣé yìí sà? Ẹ lè rojọ́ sà. Ẹ pè mí kí n lọ́ọ̀jì ká ríran wò. Ó lè má fún lówó lórí o. Ẹ mọ̀ pé gbogbo tí ń bí ojú àlá bí ojú oorun ni àfẹ́ audio money physical cash la fẹ́ ẹ má wọrí sà. Níbi tá a dé dúró yìí, a fẹ́ ké sí kábíyèsí. Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo rò pé ẹ máa pè mí bí àwọn investors tó ń tẹ owó tẹ́lẹ̀ yìí. There is difference between investors and freedom fighters. There is difference between investors and a warrior. Though warrior tí ò bá lówó lọ́wọ́ ogun máa ń kó lọ ní o. Kábíyèsí. Àwọn freedom fighters ń ṣe léyìí. Wọ́n ò ń ṣe human rights nìkan, wọ́n human rights ti wọ̀ ọ́. Jẹ́ kọ́kọ́ kí àbúrò mi Ifá hallelujah fún iṣẹ́ ìrìnrìn tó ṣe olùkó owó àjọ. Wọ́n á kí gbogbo àwọn táwà ní service station àti ní àìpé service station àwọn. Kí ẹ̀yin olórin olókìkí nǹkan ayépẹ́lẹ́ fi wá bẹ̀rù mi ní bẹ́ẹ̀dẹ̀ ìlọ́dún kìlọ́dún 10 million àwọn ní kàkà. Péré èyí ni kábíyèsí. Àwọn gbàjù bá lọ ọ̀sẹ̀ yìí ni o. 10 million naira fún ní kàkà. Ọ̀sẹ̀ yìí ni o. Pẹ̀lú gbogbo ọ̀gá ṣe fúnlẹ̀ Yorùbá yìí. Tó o tẹ́lẹ̀ kejì mo ti sọ fún ẹ, o tẹ́lẹ̀ kejì báyìí. Òkè àtẹ́lẹ̀ kejì, òkè àtọ̀lẹ́sẹ̀ àti gbogbo àwọn ọmọ ìràwọ̀ tó wà lórí ìlókòó. Mo rí pé Ifá hallelujah kó àwọn ìràwọ̀ lórí ìbàyẹ̀ lè. Àgbà Ọlọ́run. Ètò bí wù wọ́n, ọkùnrin ayé sí Ọlọ́run ní bàbá o. Àṣẹ o. Ṣé bí nǹkan tí ó ṣe yìí, ó tẹ̀ kọjá ọ̀rọ̀ owó tàǹtò ní ìṣúná rẹ̀. Kábíyèsí. Nǹkan tó fún wa ní wàhálà lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kò ló ṣiṣẹ́ lórí ìlú. Tí ẹ̀rọ bá wọ ilé mi, nínú sùúrù ní wàá rí Christian, Muslim and traditional believers. Ilé ẹnìkan fẹ́ pààyàn tí ó